Síwájú gbogbo ìbà làwọn bàbá wa máa ń jú kán tó bẹ̀rẹ̀ ohunkóhun. Mo júbà fún Elédùmarè, mo júbà fún akọ́dáyé, ajúbà fún aṣẹ̀dá ọ̀run, ajúbà fún ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ fèrè ságbójú omi, ajúbà fún àwọn igba ẹmọ lójú kọ̀tún, ìbà fún àwọn igba ẹmọ lójú kòsì, ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kóyẹrí, ìbà fún àwọn tí Elédùmarè gbélé ayé lọ́wọ́, ajúbà bàbá, ajúbà yèyé, ìbà fún ọmọdé, ìbà fún àgbàlagbà, ìbà ọkùnrin, ìbà obìnrin. Ifá ńlẹ́ o, pẹ̀lẹ́ o, ọ̀run mi làbára gbọ́n ní règún bára ọ̀ṣẹ́ yóò jó ní gbẹ̀dú ọ̀run. Ẹ jẹ́ kó ju wá ṣe lónìí o. Ẹ̀mí àgbọ́yé fún àwọn ọmọ káàárọ̀ òjíire tá a fi gbọ́ra wáyé ní ọjọ́ òní, Èdùmàrè kó jogún ẹ̀ fún wa o. Mo wá kí gbogbo lé o. Ẹ̀là mo yìnbọn rú, ẹ̀là mo yìnbọn yìí, ọ̀run mi là mo yìnbọn ṣiṣẹ́ o. Mo kí gbogbo àwọn bàbá wa jáwéjáwé jágbòjágbò. Mo ṣe omi ṣàìṣègùn o. Mo dá mọ́sọ̀ fún lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà. Mo dẹ̀ ṣe yẹ̀pẹ̀ òrìṣà fún gbogbo àwọn bàbá àti ìyá ní òrìṣà. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò mi. Mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Àkànbí ọlọ́ba, MS bàbá Múlíká, Anna Jones, mi ò mú àwọn orúkọ yẹn dáadáa. Òṣàtọ́lá, ọba kí náà pé máa nà fà tó máa ń wà pẹ̀lú yìí kíní kan ọba Ṣọlá, Ìyálájé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kí gbogbo yẹn kú iṣẹ́ takuntakun. Èmi náà ti máa ń darapọ̀ mọ́ yín láti bí oṣù mélòó kan sẹ́yìn. Gẹ́gẹ́ bí Òṣàtọ́lá ṣe sọ síwájú, mi ò máa ń ṣe tí ó máa ń wá sí orí TikTok torí ọ̀kọ̀ọ̀kan náà ọ̀nà pọ̀. Ṣùgbọ́n níjọ́ tí Òṣàtọ́lá sẹ́ndì bóyá clip tàbí méjì tí ẹ ti ṣe sẹ́yìn, bóyá bí oṣù mélòó kan sẹ́yìn tó sẹ́ndì ẹ̀ sí mi tí mo wò, mo ní what? Ó ní grandpa, àwọn kan ti jáde ń sìn o, wọ́n ti ẹ̀tún wá burú jà wá lọ o. Báyìí ló ṣe ń lọ lórí TikTok o. So àtìgbà ilẹ̀ mi náà mo ti máa ń wò yín. Mo dẹ̀ máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀, bó tilẹ̀ jẹ́ pé Fúlàní pọ̀ ní ara wọn, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbọ́ àgbọ́yé àti pé ojú tí wọ́n fi ń wo iṣẹ́ takuntakun tẹ́ ṣe ń bíbà yìí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n máa understand ohun tí ẹ ń sọ̀rọ̀ nípa gangan, torí ojú táwa kan fi ń wo yàtọ̀ sójú sí àwọn míì fi ń wo. Ọ̀pọ̀lọpọ̀ ní Fúlàní lè gbalẹ̀ wa ni kò possible. Àwọn míì ni wọ́n ń tako ẹ̀sìn ni well. Ṣùgbọ́n ohun tó mú kémi fi wá bí lónìí, àkọ́kọ́ rẹ̀ tí mo máa jáde láti wá sọ̀rọ̀ pa bí Fúlàní ṣe máa ń gba ilẹ̀ àti àwọn ọgbọ́n ètè àwọn Fúlàní. A rí lára àwọn tó jẹ́ olólùfẹ́ mi náà lórí àwọn ètò tí mo ti wà káàkiri sẹ́yìn tó ti ń sọ pé grandpa yẹ káwọn ti rí lórí show àwọn MS bàbá. MS bàbá mi ò rántí dárúkọ ẹ ní lẹ́ẹ̀kan, right? Mo máa tọrọ àforíjì pé tí èdè òyìnbó kọ̀ọ̀kan bá ń wọ àwọn ọ̀rọ̀ mi kó lè flow ni. Mi ò ń ṣe tó máa ń fẹ́ da èdè òyìnbó àti ti èdè tiwa pọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn torí àrùn tó ń ṣe gbogbo wa ni. So ọ̀rọ̀ tí máa bá wa sọ́ńbì lónìí pín sí ìpele méjì. Ìpele tàkọ́kọ́ ó máa dá lórí àwọn Fúlàní, ọgbọ́n ètè wọn, bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fi ń da àárín àwọn ọmọ ìyá, tí wọ́n fi ń dàrú, tí wọ́n dẹ̀ fi ń gba ilẹ̀ lọ́wọ́ wọn, tí wọ́n á sọ wọ́n di ẹrú. Tá a bá kò lórí ìpele yẹn, á bọ̀ sí ìpele ọ̀rọ̀ ẹ̀sìn. Dandan ni ká sọ. So ká má fa òkò ṣòfò torí pé ọ̀rọ̀ pọ̀ gan, 30 ìṣẹ́jú yẹn gan tó, ṣùgbọ́n mo máa try láti pé kí n lè squeeze gbogbo ẹ̀ papọ̀ láàrin 30 minutes ká lè fẹnu bà gbogbo ohun tá fẹ́ fẹnu bà. Ọ̀pọ̀lọpọ̀ ohun tá máa sọ náà làwọn èèyàn wá ti gbọ́ rí. Kò ṣe pé ó yá pé ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ rí. Wọ́n ti gbalẹ̀, wọ́n gbà lọ́rin, wọ́n gba ilẹ̀ Haúsá, nǹkan kan bẹ́ẹ̀ yẹn, àti káàkiri láwọn ibòmíì ní ilẹ̀ Áfíríkà. Ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ àwọn ọ̀rọ̀ yìí ní ṣísẹ̀ntẹ̀lé, ká wá kó pọ̀,
ká wá pe àkíyèsí wa sí àwọn nǹkan tí ó yẹ kí á dìmú nínú ẹ̀, nítorí pé tí a bá fẹ́ tan ara wa jẹ lókù, ìran ọmọ káàrọ̀ òjìrè inú ewu la wà. Èmi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ, a ti ń sọ ó ti tó bí ọdún bíi 5 sìn, inú ewu gidi la wà. Onínú mi ṣe dùn pé àwọn ọ̀dọ́ kan tún wá jáde, torí nígbà mo rí àwọn Àkànbí Ọlọ́ba MS bàbá olówó Èkó, mo ní ọpẹ́ ní fọ́lọ́run, àwọn kan náà tún ti jáde tí wọ́n ti ń sọ ta ti ń sọ tán tún wá jẹ́ ọ̀dọ́, nítorí pé gbogbo nǹkan láyé yìí àsìkò ni tí àgbà bá dẹ̀ ti ń tán lórílẹ̀, wàhálà nìyẹn fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn. So ìgbà tẹ́ jáde tí mo rí yín mo ní ó tiẹ̀ dá bẹ́ẹ̀, torí àwọn bàbá wa kan ti sọ síwájú, wọ́n ti bá ti wọn lẹ́mí tí mo ń sọ̀rọ̀ ìjẹta ni mo pé ọmọ ọdún 59 59. Àwa yìí náà tún lọ nìyẹn. Gbogbo tá a dẹ̀ ń sọ, tá a dẹ̀ ń ṣe, tá a náwó, tá a nára láti bí ọdún bíi 5 sẹ́yìn, nítorí àwọn tó ń bọ̀ lẹ́yìn náà ni, kò ṣe nítorí tiwa mọ́. So inú mi dùn gidi láti wà bí lónìí, láì fàkókò ṣòfò. Kí nǹkan kan tó máa jẹ́ Nàìjíríà, pé àmọ́bí tó ń jẹ́ Nàìjíríà lónìí, tá a bá wo gbogbo geographical space yẹn tó ń pè ní Nàìjíríà lónìí, tí ó dẹ̀ tí ì sí àwọn ìlú tó kù náà láfíríkà, à ń sọ̀rọ̀ Mali, Senegal, Chad, Niger, Ghana, Ivory Coast, Benin, tí ò tí ì sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, làwọn bàbá wa àtàwọn ìyá wa náà ti máa ń rìn, tí ò tí ì sí nǹkan tó ń jẹ́ mọ́tò ní gbogbo àgbáyé. Wọ́n máa ń rìn lọ ṣe òwò, wọ́n á rìn lọ, wọ́n lè lọ sí Mali, lọ sí gbogbo ọ̀nà òkè lọ́n, lọ Sudan lọ ṣe òwò. Bẹ́ẹ̀ náà làwọn tó wà ní apá òkè lọ́n náà máa ń rìn wá sí ọ̀nà ọ̀dọ̀ tiwa náà, táwọn náà máa ń ṣe òwò wá. So à ń sọ̀rọ̀ nípa 18th and 19th century. Ní àsìkò yìí ni ọ̀gbẹ́ni kan tó ń pè ní Mohammed Fodio àti ìyàwó ẹ̀, làwọn náà rìn wá láti ìlú Senegal sí ìlú kan tí ó wà nínú Nàìjíríà lónìí. Ṣé mo ti sọ síwájú pé kò sí tó ń jẹ́ Nàìjíríà ní àsìkò yẹn? Wọ́n pẹ̀lú yẹn ní ìlú Gòbírí. Fúlàní ni wọ́n ṣẹ́tù síbẹ̀ ní late 1754 December to be precise, ni wọ́n bí ọmọ kan tí wọ́n sọ ní Usman, tí gbogbo á mọ̀ ní Usman Dan Fodio lónìí. Ìgbà tí Usman Dan Fodio bẹ̀rẹ̀ sí dàgbà, bàbá ẹ̀ ń kọ́ nípa Quran àti Hadith. Ìgbà tó dàgbà, ó lọ sí ìlú kan ní ẹ̀gbẹ́ Gòbírí níbẹ̀. Ìlú yẹn wà nínú Niger ní òní, nígbà tí wọ́n pín Africa ní Berlin Conference 1884-1885. Ṣùgbọ́n ọmọ ìyájọ́ ni wọ́n. Gbogbo ibi tí a ń pè ní Agadesh, ó tún lọ kọ́ ìmọ̀ nípa Quran, Hadith àti Sharia law. Ìgbà tó graduate, tó kọ́ ìmọ̀ ìtàn, ó padà sí ìlú Gòbírí lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Ọba ìlú Gòbírí yẹn, mo ti sọ síwájú pé ìlú Haúsá ni. Ọba tó jẹ nígbà yẹn ó ń jẹ́ Rímfà lórúkọ ọba yẹn. Ó dẹ̀ ní ọmọ kan tí yẹn ń jẹ́ Yúnfà. Ìgbà tí Usman Dan Fodio dé padà sí ìlú Gòbírí, ó bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọ jọ, ó ń kọ́ wọn ní ìmọ̀ Islam àti Hadith àti Sharia law. Òkìkí ẹ̀ wá kàn. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé wípé àwọn Haúsá wọn ò kí ń ṣe Mùsùlùmí láti ìpìlẹ̀. Oníṣẹ̀ṣe bíi titi wa tá a jẹ́ ọmọ káròjé náà ni àwọn náà. Àwọn náà ní àwọn òrìṣà oríṣiríṣi tí wọ́n ń bọ. Wọ́n dẹ̀ ń pe ẹni tí àwọn nígbàgbọ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀dá ayé àti ọ̀run, the creator of heaven and earth, làwọn pè ní Ubangiji. Ṣùgbọ́n àwọn náà ti ṣẹ̀ ń ṣe, àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti ṣẹ̀ ń ṣe ẹ̀sìn Islam. Ṣùgbọ́n nígbà tí òkìkí Usman Dan Fodio bẹ̀rẹ̀ sí kàn nípa bó ṣe ń kọ́ àwọn èèyàn nípa Islam yìí, ọba Rímfà ó ránṣẹ́ sí pé kó wá máa kọ́ òun náà. Ọba nífẹ̀ẹ́ gan, ó wá ní kó máa bá ń kọ́ àrólé òun, ìyẹn ọmọ ẹ̀ tó ń jẹ́ Yúnfà, kó máa kọ́ nípa ẹ̀sìn
mùsùlùmí. Kò pẹ́ kò jìnnà ọba ó wàjà, ìyẹn ọba Yunfa ìyẹn kú, ọmọ ẹ̀ Yunfa ló wá jẹ ọba. Ìgbà tí yẹn jọba, Usman Dan Fodio sì ń kọ́ nípa ẹ̀sìn yìí lọ, ṣùgbọ́n unfortunately for him, gbogbo bí kò ṣe lè bá bàbá Yunfa tó kú sọ̀rọ̀ nítorí pé yẹn òun rí bí àgbàlagbà, bẹ́ẹ̀ kọ́ ló ṣe ń bá ọba tuntun tó jẹ́ Yunfa sọ̀rọ̀. Òun kọ̀ndẹ́mù àṣà àti ìṣe àwọn mùsùlùmí, àwọn Haúsá, just like bí àwọn àfàlẹ́ Yorùbá ṣe máa ń bú àwa tá a jẹ́ ẹlẹ́bọ, ọwọ́ náà ni òṣè Islamu, ọwọ́ náà ni bọ́ṣà ṣe ń kọ̀ndẹ́mù ìṣẹ̀ṣe wọn náà nìyẹn. Ká má fọ̀rọ̀ gùn, ìjà bẹ́ sílẹ̀ ní àárín wọn. Èyí ló mú kí Usman Dan Fodio kó kọjá kò ní ìlú sí ìlú kan tí wọ́n ń pè ní Gúdù ní ẹ̀gbẹ́ Gòbírì níbẹ̀. Ibẹ̀ ló wà tó kó àwọn ọmọ jọ tó ń kọ́ wọn ní pa ẹ̀sìn mùsùlùmí, tó ń brainwash wọn, ó indoctrinate wọn gradually, ó sọ wọn di jihadist. Ká má fọ̀rọ̀ gùn ṣá, ọ̀sán kan òru kan wọ́n lọ ká ọba Yunfa, wọ́n lọ ká mọ́. Ká má fọ̀rọ̀ gùn ṣá, wọ́n pa á. Bí wọ́n ṣe gba ìlú Gòbírì ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ Haúsá nìyẹn, tí ọmọ títí ẹ̀ Mohammed Bello tó wá jẹ́ ọba tá lè pè ní emir tó di sultan lónìí. Bí wọ́n ṣe gba ìlú Gòbírì nìyẹn. Kò pẹ́ kò jìnnà ni wọ́n wò pé báwo làwọn ṣe fẹ́ stamp authority àwọn lé orí àwọn ará bíi, náà bá pa orúkọ ìlú yẹn dà kúrò ní Gòbírì, náà bá sọ ní Sokoto. So ìlú tá a mọ̀ sí Sokoto lónìí òun ni Gòbírì, wọ́n ṣe pa orúkọ yẹn dà nìyẹn. Ó dàbí kéèyàn gba ìlú Ọ̀yọ́ àbí Ilé-Ifẹ̀ lọ́wọ́ wa kán wá sọ ní Sokoto, bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ní àsìkò tá ń sọ yìí, wọ́n ti ohun burúkú pátápátá ló ṣẹlẹ̀ sí ìran Haúsá láàrin 1804 sí 1809, nítorí pé wọ́n bẹ̀rẹ̀ sí gba gbogbo ilẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ńkà ilẹ̀ Haúsá, tí wọ́n gba ilẹ̀ tí wọ́n dẹ̀ ń fi àwọn ọmọ Fúlàní tí wọ́n fi wọ́n ṣe olórí. Wọ́n wá dúró níbẹ̀, wọ́n ta sí àwọn tá a mọ̀ sí Borno State lónìí, àwọn Kanuri. Torí gbogbo ogun wọ́n ṣe ń jagun káàkiri yẹn, ó ti weaken agbára wọn ti Kanuri náà. So by 1808 wọ́n ti gbàbẹ̀ yẹn náà. Ṣùgbọ́n lábẹ́ àkóso ọba Elkaneme, àwọn náà after 3 years wọ́n padà gba ìlú wọn padà lọ́wọ́ Fúlàní. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ní òní lè gbọ́ kan jẹ emir ní Borno, Shehu ni wọ́n ń jẹ. Gbogbo ibi tí àwọn Fúlàní yẹn ti gbà, emir ni wọ́n ń jẹ níbẹ̀. Wọ́n kàn gé ìtàn yín ní ṣókí torí àwọn tí mo fẹ́ ká mú lò ń bẹ̀ a máa wá sọ̀rọ̀ nípa ẹ̀ later. Gbogbo tí a ń sọ yìí bí Fúlàní ṣe ṣe nìyẹn ní Mali, Senegal, Guinea, Burkina Faso, Niger, tó fi dé gbogbo Chad, Cameroon, even Ghana, Central African Republic, kò síbi tán ti dalẹ̀ rú tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ nílẹ̀ tí wọ́n dẹ̀ ń kọ́ sí wàhálà. Tẹ́ bá wò ó, kò wá síbi tí wọ́n ti lọ dá wàhálà sílẹ̀ tí ẹ̀sìn Islam ti sí níbẹ̀, káwọn tó wá fi ẹ̀sìn da àárín àwọn èèyàn rú. Torí pé ohun tán máa ṣe náà ni pé wọ́n á kọ́kọ́ divide àwọn ọmọ ìyá. Fúlàní wọ́n máa dúró, wọ́n á wo ọ̀nà wo làwọn lè gbà láti ṣẹ́gun àwọn ará bíbá ẹ̀, nínú kan lo ẹ̀sìn kan fi divide àwọn èèyàn, tàbí kan farabalẹ̀ kan wò pé òkè ṣé wàhálà kan ti wà nílẹ̀ láàárín àwọn ará bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀, kan wá gbàbẹ̀ wọlé. Ká fi tọ̀rọ̀ ti àwọn bọ́n ṣe gbalẹ̀ lọ́wọ́ Haúsá, ká fi yẹn sílẹ̀. Ká tún bọ́ sí orí bí wọ́n ṣe gbalẹ̀ lọ́wọ́ àwọn Nupe tá a mọ̀ sí Tápà. Tí ẹ bá wo Bídà, Lapai,
Láfíàjì tí má ti sọ pé Láfíàjì Ṣòǹgà àwọn yẹn ti bọ́ sí Kwara State, ṣùgbọ́n Bídà Àgàí Làpáì àwọn yẹn ti wà ní ọwọ́ òkè, àwọn yẹn wọ́n wà ní Niger State, ìlú àwọn Nupe nìyẹn, ọba Nupe ló ń jẹ níbẹ̀. Ṣùgbọ́n ní 18th century làwọn náà gbàlejò ọ̀ràn late 18th century tí ọ̀gbẹ́ni Fúlàní kan láti Kebbi State tá a mọ̀ sí Kebbi State lónìí lónà ló dé sí Bídà, wọ́n pè ní Malam Dendo, ṣùgbọ́n orúkọ ẹ̀ gangan ó ní Mohammed bin Fatih, bọ̀ Malam Dendo yẹn ni wọ́n máa ń pè, bọ́pọ̀lọpọ̀ ṣe ń pè mí náà ní grandpa Ọ̀rànmíyàn lónìí. Malam Dendo yìí ló dé tó farabalẹ̀ wòye ọ̀nà wo ni wọ́n tún lè gbà láti kọ́ńkà àwọn Nupe. Ẹ̀dẹ̀ má gbàgbé àwọn Nupe náà wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam kí Malam Dendo tó débẹ̀ o. Ọba Nupe tó kọ́kọ́ jẹ́ mùsùlùmí ó ti jẹ ní 1770 tó jẹ́ mùsùlùmí, so kò ń ṣe pé bóyá nǹkan tí wọn ti máa ṣe ẹ̀sìn Islam. Ṣùgbọ́n nígbà tí Malam Dendo dé ó lọ kó àwọn èèyàn wọlé, ó lọ mú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wọlé. Ṣùgbọ́n unfortunately fún àwọn ti Nupe náà, gẹ́gẹ́ mo sọ síwájú, Bídà ó ní bí orírun àwọn Nupe, bí Ilé Ifẹ̀ ṣe jẹ́ orírun ti àwa ọmọ káàrọ̀ òjìrì, tí orírun ti àwọn Haúsá tí ìyẹn wà ní Daura níbi tí Buhari ń gbé ní Katsina State, bẹ́ẹ̀ làwọn ti Nupe náà jẹ́ Bídà. Ìgbà tí Malam Dendo yìí débẹ̀, unfortunately fún àwọn náà, kẹ́lẹ̀ mọ̀ bí Fúlàní ṣe máa ń operate, ọba Muazu Etsu Nasu, Etsu làwọn máa ń pe ọba wọn, bí ká sọ pé ọba Etsu Nupe. Etsu Mazu ó ṣẹ̀ṣẹ̀ kú, ìjà wá bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ oyè, àwọn cousin méjì. Ìkan Majiya, cousin yẹn jẹ́ sí ẹni tá a lè pè ní bí àrólé tó jẹ́ Jimaya, ọmọ tí ọba tó kú, Jimaya àti Majiya, Jimada àti Majiya. Now ìjà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé faction ti wá pín sí méjì. Àwọn faction kan wọ́n pa àwọn yẹn ní Yizazi, àwọn kan wọ́n kàn ní Gbangbazi. Àwọn tí Majiya yẹn tó jẹ́ cousin ti ọmọọba Jimada, àwọn ni Yizazi, then Gbangbazi ní ti faction ti Majiya. Náà bá pín sí méjì, bọ́n ṣe pín ìlú sí méjì nìyẹn. Làwọn faction ti Jimada àwọn wà ní east, àwọn tí kíní wà ní west Majiya. Wọ́n wá ń bá lọ bẹ́ẹ̀, Malam Dendo wá ń wòye bí Fúlàní Malam Dendo ṣe lọ bá àwọn tí Majiya nìyẹn, wípé òun á support ẹ̀ láti kógun já àwọn tí Jimada. Ká má fọ̀rọ̀ gbòṣà, pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun tí wọ́n kó fún, wọ́n dẹ̀ máa lọ ń gba ọmọ ogun látọ̀dọ̀ Sokoto torí wọ́n ti establish a caliphate wọn ní Sokoto. Wọ́n kógun já àwọn tí Jimada, wọ́n ṣẹ́gun wọn. Bọ́n ṣe ṣẹ́gun wọn, inú Jimaya dùn, ó dọba. Ṣùgbọ́n ńkọ́ nígbẹ̀ngbẹ̀yìn níṣe ni àwọn Fúlàní náà tún gbógun ti àwọn tí wọ́n help láti pa ọmọ ìyá wọn láti gba ibẹ̀ yẹn, wọ́n wá pa òun náà. Ká má fa ọ̀rọ̀ gùn, by 1835 ọmọ Malam Dendo Usman Zaki ó ti di ọba lé àwọn Tápà, lé àwọn Nupe lórí. Ẹsẹ̀kẹsẹ̀ báyìí ó ti ránṣẹ́ sí Sokoto wípé àwọn tó ti gba establish another emirate o, Sokoto á tún bẹ̀rẹ̀ sí protect wọn. Nọ́mbà tún garùn láti Bídà, ègbó tún nìyẹn, ọba Tápà náà ló tún jẹ níbẹ̀. Nọ́mbà tún bọ́ sí Làpáì, wọ́n tún pa wọ́n bẹ̀, wọ́n tún gba
ìjọba lọ́wọ́ wọn, wọ́n bọ́ sí Àgáì, wọ́n tún gbàjọba lọ́wọ́ wọn, wọ́n tún bọ́ sọ́wọ́ sàlẹ̀ bí mo ṣe sọ síwájú Láfíàjì, ìyẹn wà Kwara State, wọ́n gbàjọba lọ́wọ́ wọn, wọ́n bọ́ sí Ṣóǹgà, wọ́n gbàjọba lọ́wọ́ wọn. Ó wá jẹ́ gbogbo ibi tí wọ́n ti ń jẹ Ẹ̀sù Nupe, ọba Nupe, tó jẹ́ pé ìran wọn ló ń jọba níbẹ̀. Bí Fúlàní ṣe kọ́ńkà gbogbo wọn tán gbalẹ̀ lọ́wọ́ wọn nìyẹn, tán tó sọ wọn di ẹrú títí dòní. Nígbà táwọn òyìnbó dé, àwọn Nupe ti gbìyànjú láti pé kí wọ́n fa ojú òyìnbó mọ́ra pé kí wọ́n bá wọn gba ilẹ̀ wọn padà, ṣùgbọ́n imperialist jọ ní àti òyìnbó àti Fúlàní, torí Fúlàní àti òyìnbó wọ́n jọ ń ṣe deal ni, torí nígbà tí òyìnbó tó dé ní Fúlàní ni wọ́n ti kọ́ńkà northern Nigeria. So ìgbà táwọn gan dé, wọ́n ti rí pé báwọn náà ṣe ń ronú làwọn náà ṣe ń ronú, so náà ṣe dí pẹ̀lú wọn tá a fi wà lábẹ́ wọn dì sìn. ọ̀rọ̀ ọjọ́ mi ni ibẹ̀ yẹn. Ká má fọ̀rọ̀ gùn, ká tó sọ̀rọ̀ nípa ti Ìlọrin tí gbogbo wa mọ̀. Gbogbo wa la mọ̀ bí ó ṣe jẹ́ pé Àfọ̀njá òun náà ó gbàlejò ọ̀ràn lẹ́ni tí gbogbo wa mọ̀ sí Álímì Sọ́líù Jùntà, gangan ni full name, but Álímì la mọ̀ sí. Nígbà tí Aláàfin tó jẹ ní àsìkò yẹn, Aláàfin Awólẹ̀ tóun àti Àfọ̀njá tí wọ́n ń jà, Aláàfin lọ bá Álímì pé kó ṣàánú láti fún ní ọmọ ogun láti kojú Aláàfin. Álímì Fúlàní ni tó ń gbé ní Ìlọrin ní táìmù tí Àfọ̀njá wà níbẹ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ká má fọ̀rọ̀ gùn, Álímì sọpọ́tì Àfọ̀njá, wọ́n ṣẹ́gun Awólẹ̀, táwólẹ̀ fi ṣí igbá tó fi kú. Náà Abdulsalam tó jẹ́ ọmọ Álímì, wọ́n àtàwọn ọmọ ogun Álímì wọ́n wá darapọ̀ mọ́ Àfọ̀njá. Àfọ̀njá náà ti túra sílẹ̀ pé àwọn tán help òun yìí, and in fact wọ́n bá Álímì sọ pé kó jẹ́ kán pa Àfọ̀njá kán lè gbàjọba Ìlọrin náà, ṣùgbọ́n Álímì kò gbà, ṣùgbọ́n wọ́n ní sùúrù títí tálímì fi kú. Àwọn náà wá fi study Àfọ̀njá. Ká má fọ̀rọ̀ gùn, gbogbo wa náà la mọ̀ ohun tó gbẹ̀yìn ọ̀rọ̀ Àfọ̀njá. Àwọn Fúlàní náà ni wọ́n pa. Òru ni Fúlàní jà, nígbà tó bá ti ẹ̀rọ kan ẹ̀ náà máa wá àtàkẹ́ ni wọ́n pa tán tafàsí tó yẹ pé títí tó fi di pé Àfọ̀njá fún rẹ̀ ó gbẹ̀mí mì. So bí àwọn Fúlàní wọ́n ṣe gbàjọba Ìlọrin nìyẹn, tí Abdulsalam ọmọ Álímì tó fi jẹ the first emir ní Ìlọrin, tá ń bá yí títí di ìsìn. Ṣùgbọ́n kí wá ṣe pé bóyá àwọn bàbá wa wọ́n káwọ́ gbéra bẹ́ẹ̀. Nígbà táwọn Ọ̀yọ́ ti lọ jẹ ọba mi lẹ́yìn táwólẹ̀ ti kú, ọ̀pọ̀lọpọ̀ ogun náà ni àwọn bàbá wa ni wọ́n gbé dìde láti pé kàn lọ gba Ìlọrin padà. Bákan náà làwọn Haúsá náà ṣe, torí àwọn Haúsá náà lẹ́yìn ìgbà tán gba Gòbíìrì yẹn Sókótó tán, kò ṣe pé àwọn náà káwọ́ gbéra o. Ní nǹkan bíi 30 years láti 1808 1809 tán ti gba Gòbíìrì, wọ́n bá wọn jà títí the last one I think 1835 or so ni wọ́n ja ogun yẹn dà. Ìyẹn ni ogun Gàwàkúkè tí Fúlàní tó ń kọ́ńkà wọn kan tó wá give up. Now bákan náà ni àwọn bàbá wa náà bá wọn jagun, ṣùgbọ́n mo máa bẹ̀rẹ̀ sí mú àwọn nǹkan tí mo fẹ́ ká dìmú nínú àwọn ìtàn, torí mo ń ṣe àwọn ìtàn ní ṣókí tó rọ̀rọ̀ sí pọ̀. Gbogbo ogun táwọn bàbá wa jà, torí by 1835 àwọn Fúlàní wọ́n ti gba Ọ̀yọ́ ilé, tán ti destroy Ọ̀yọ́ ilé pátápátá. But before then àwọn bàbá wa ti ja ogun oríṣiríṣi láti pé kán gba Ìlọrin padà. Wọ́n lose àwọn ogun yẹn ni wọ́n rí Fúlàní kọ́ńkà. The last one tí wọ́n jà pàápàá téèyàn fi gbọ́dọ̀ gbé kudos fún àwọn bàbá wa ní ogun Múgbàmúgbà. Ogun Múgbàmúgbà yẹn òun ni wọ́n jà gbẹ̀yìn, tó yẹ pé
táìmù ìgbà tán jagun yẹn gan ìyàn famine ìyàn wà nítorí gbogbo ogun ìtàn ti jà sẹ́yìn táwọn èèyàn lè lọ sóko síbẹ̀síbẹ̀ àwọn bàbá wa sì ń jà pé a fẹ́ gba Ìlọrin padà tí wọ́n rí Fúlàní ṣẹ́gun. Kí wá nídìí tán fi rí Fúlàní ṣẹ́gun a máa tún sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀kọ́ náà tún wà bẹ̀yẹn tó dáwọn ẹ̀kọ́ gan mo ṣe ń sọ àwọn tán yìí nígbà tá a bá bẹ̀rẹ̀ sí put wọn together àwọn àkíyèsí tá gbọ́dọ̀ mọ̀. Nítorí pé ìgbà tí àwọn Ọ̀yọ́ ń ja àwọn ogun yìí láti gba Ìlọrin padà àwọn ogun tí wọ́n ń lose àwọn àwa ìran Káàárọ̀ Oòjíire a máa ń ṣe nǹkan wa lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀gbá á ṣe tiẹ̀ lọ́tọ̀, Èkìtì á ṣe tiẹ̀ lọ́tọ̀, Ìjẹ̀bú á ṣe tiẹ̀ lọ́tọ̀, àwọn Ìgbómìnà á ṣe tiwọn lọ́tọ̀, àwọn Ìbàdàn á ṣe tiwọn lọ́tọ̀. So àwọn Ọ̀yọ́ ni wọ́n lọ dájà ogun yìí tí Fúlàní dẹ̀ ń ṣẹ́gun títí tán fi wá pa Ọ̀yọ́ Iléré ní 1835. Ìgbà tó máa di 1836 làwọn Fúlàní fúnra wọn wá wò pé yes ní táwọn tiẹ̀ ti destroy Ọ̀yọ́ lé àwọn gbọ́dọ̀ kúkú wá ṣẹ́gun gbogbo ilẹ̀ Yorùbá. Ìyẹn ni jihad tí wọ́n gbé dìde ní 1836 títí wọ 1840. Wọ́n dẹ̀ ń jagun yẹn bọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń gba gbogbo ilẹ̀ Yorùbá títí wọ́n dẹ̀ gbà dé Òṣogbo. Nígbà tán wá dé Òṣogbo ní 1840 ìgbà yẹn ni ẹnu Yorùbá tó kò làwọn bàbá wa tó fi ìmọ̀ ṣọ̀kan ni wọ́n wá jáwọ́ nu kán máa bára wọn jagun pé ẹgbọ́n náà gbogbo àwọn tí àwọn bàbá wa ti Ọ̀yọ́ tá dá ogun yìí tí Fúlàní dẹ̀ fi pọ́n wọn gbalẹ̀ Yorùbá bọ̀ tán ti dé Òṣogbo yìí gbogbo wa má gbọ́dọ̀ dìde sí ohun tó ń ṣẹlẹ̀ yìí máa ní gbogbo àwọn Ìbàdàn gbogbo wa ṣe mọ̀ àwọn Ìbàdàn warriors ni wọ́n lead. Ẹ̀gbá dá sí, Ìjẹ̀ṣà dá sí, Ifẹ̀ dá sí, Ìjẹ̀bú dá sí, ká má fọ̀rọ̀ gùn làwọn bàbá wa tó wá kọ́ńkà Fúlàní ní Òṣogbo ní 1840. 1840 tán kọ́ńkà wọn yẹn náà a lè ṣe ká má rí àwọn ọmọ àlè kọ̀ọ̀kan bá a ṣe ní wọn ní àárín wa náà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wọ́n mú lára àwọn tó jẹ́ ọmọ Káàárọ̀ Oòjíire náà tán ń jà fún Fúlàní láti gbalẹ̀ Yorùbá nígbà yẹn náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn bàbá wa pa wọ́n dànù. Àwọn tán wá jọ gbogbo Fúlàní wọ́n dá wọn padà fún Ìlọrin. Kẹlẹ̀ mọ̀ bí àwa ẹ̀yà ọmọ Káàárọ̀ Oòjíire bá ṣe jẹ́ pé ẹ̀mí èèyàn ò jọ wá lójú. Àwọn ọ̀dàlẹ̀ àárín wa tí wọ́n mú yẹn Ọlátẹ́jọ́ àti Ajíkọ́bọ̀ wọ́n pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ìyẹn ní 1840. Ṣùgbọ́n Fúlàní ni Fúlàní máa jẹ́. Fúlàní ò tún dúró wọ́n tún wá opportunity 38 years later tí wọ́n tún ja ogun Jálumi ogun Kírun ní Ìníṣà táwọn Ìkírun Ìjẹ̀ṣà tán fẹ́ kó lábẹ́ àwọn ti Ìbàdàn Fúlàní tún darapọ̀ mọ́ wọn láti tún kọjú ogun sí àwọn Ìbàdàn. Ṣùgbọ́n Ọlọ́run tún bá àwọn bàbá wa ṣe wọ́n tún ṣẹ́gun. Mo kàn sọ àwọn ìtàn yìí ní ṣókí bó ṣe kọ́ńkà Haúsá bó ṣe kọ́ńkà àwọn ti Nupe àti Ìlọrin. Kí làwọn ẹ̀kọ́ tí mo fẹ́ ká dìmú nínú àwọn ìtàn mẹ́tẹ̀ẹ̀ta yìí? Fúlàní wọ́n máa lo ẹ̀sìn láti divide yín kán lè ráyè wọlé. Tí wọn bá lo ẹ̀sìn wọ́n á dúró de opportunity pé kíjà kan ti wà láàrin yín kan wá mú sáìdì kan ní a máa ràn ẹ́ lọ́wọ́ láti gbógun ti ọmọ ìyá ẹ̀. Tán bá ṣẹ́gun yẹn tán wọ́n máa padà pàwọ́ náà ní tí wàá wá di ẹrú. Fúlàní wọ́n máa ń ní sùúrù wọn kì í kánjú o wọn ò dẹ̀ kí ń give up lórí ohun tán bá fẹ́ achieve. Wọ́n lè tán bá mọ̀ pé àwọn fẹ́ achieve kankan tán ti ń plan ẹ lónìí ẹni tó ń lead wọn ó lè jẹ́ bàbá 70-80 years ó dẹ̀ máa múra sí kankan wọ́n dẹ̀ mọ̀ pé káwọn tó achieve kìíní yẹn ó lè take àwọn ní another 30 years. Bọ̀ Fúlàní ò ní sọ pé nítorí pé kò likely kó òun sí láyé mọ́ kán tó lè achieve kìíní yẹn kó má fi gbogbo ẹ̀mí ẹ̀ kó má fi ṣe nǹkan yẹn. Fúlàní
èyí tó máa ń dùn mí jù ni pé mi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwa ìran káàrọ̀ òjìrè pàápàá àwọn tá a pè ní olórí. Torí ìwọ tó bá jẹ́ olórí nínú ẹ̀sìn ni o, olórí nínú òṣèlú ni o, olórí ní lọ́balọ́ba ni o, tí a bá mú ọ̀rọ̀ Fúlàní ní òkúnkúndùn, torí pé tí ò bá ń ṣe pé àwọn bàbá wa tí wọ́n ti ja àwọn ìjà ìsẹ́yìn lónìí, kò ní sí ìwọ tó sọ pé o jẹ́ sẹ́nétọ̀ náà fún ilẹ̀ Yorùbá, o jẹ́ sẹ́nétọ̀ kan fún ibì kan l'Ábẹ́òkúta, fún ibì kan n'Íjẹ̀bú, ibì kan l'Ékìtì, Oǹdó, Ìbàdàn, Ọ̀yọ́, Àkúrẹ́, Ọ̀wọ̀. Kò ní sí nǹkan tó ń jẹ́ ọmọ Yorùbá tó ń jẹ́ sẹ́nétọ̀, àbí tó ń lọ sí House of Rep, àbí tó ń di ààrẹ, àbí tó máa di gómìnà. Fúlàní ni ò bá jẹ́. Ẹ jẹ́ ká wá wò lónìí láti ilẹ̀ Haúsá, gbogbo tán ti kọ́ńkà yẹn. Tá a bá sọ̀rọ̀ ilẹ̀ Haúsá lónìí, ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé àwọn Bauchi, Gombe, Kaduna, gbogbo àwọn Adamawa tó jẹ́ pé wọn tiẹ̀ kì í ṣe core Hausa state. Ẹ jẹ́ ká kàn focus lé orí àwọn core Hausa state tó wà ní north. 6 ni wọ́n. Bá a ṣe ní core Yorùbá state náà 6 ní south: Ọ̀yọ́, Ògùn, Èkìtì, Oǹdó, Ọ̀ṣun àti Lagos. Bẹ́ẹ̀ náà la ní 6, ṣùgbọ́n a mọ̀ pé àwọn state kọ̀ọ̀kan wà tí ò sí Yorùbá ń bẹ̀, bí Delta, tí ò ń ṣe core Yorùbá state ṣùgbọ́n Yorùbá wà ń bẹ̀, bí Delta, Edo, Kogi àti Kwara. Bó ṣe rí nílẹ̀ Haúsá náà nìyẹn. Àwọn tó wá jẹ́ 6 tó jẹ́ core Hausa state yẹn: Sokoto, Kebbi, Zamfara, Jigawa, Kano àti Katsina. 6 lónìí ni o, lánàá ni o, gbogbo àwọn tán jẹ́ gómìnà Fúlàní. Ẹ lọ wo gbogbo àwọn tán jẹ́ sẹ́nétọ̀ wọn, House of Rep members wọn, House of Assembly wọn, àwọn wo ló wà ń bẹ̀? Fúlàní. Ẹ kàn máa rí Haúsá Fúlàní kọ̀ọ̀kan tó máa là wọ́n láàrin. Ẹ wá wo gbogbo àwọn towns and cities tó wà ní abẹ́ gbogbo àwọn state tí mo kà sílẹ̀ yìí, gbogbo àwọn tá a lè pè ní ọba, emir ní gbogbo àwọn ibi tí mo sọ sílẹ̀ yìí. Àwọn wo ni? Fúlàní. Afọbajẹ, Fúlàní. Àwọn indigenous people wa ńkọ́, àwọn Haúsá gangan tán jọ ọmọ onílẹ̀, àwọn náà máa ń wọṣọ bíi green, tán máa dé fìlà pupa, tán máa ṣe lẹ́yìn emir. Àwọn ti di ẹrú, aṣọ tán dẹ̀ àti ìrandíran tán máa wò kú nìyẹn. Tí àwọn bàbá wa ò bá ṣẹ́gun wọn 1840, 1878 ta kà sílẹ̀, bí ìran Yorùbá ò bá ṣe rí lónìí ni ìran Haúsá ṣe rí lónìí. Òun ni ohun táwa ń sọ tí àwọn Àkànbí Ọlọ́ba, MS Bàbá, Olówó Èkó, gbogbo àwọn ìyá wa, Òṣàtọ́lá, Mólíká, Big Joe, Sayana, ohun tí ó dá lé lórí nìyẹn pé àwọn ará bí yìí fẹ́ gba ilẹ̀ ni. Wọ́n ní ètekéte, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ó yẹ wá wò. Mo sọ lẹ́ẹ̀kan, Daura ó ní orírun àwọn ìran Haúsá. Bídà ó ní orírun àwọn Tápà, àwọn Nupe. Ẹ wá wo ilẹ̀ Yorùbá, gbogbo la mọ̀ pé Ilé Ifẹ̀ ní tiwa, ṣùgbọ́n Ọ̀yọ́ ní ilé agbára wa. Aláàfin Ọ̀yọ́ òun ló máa sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò láti pé kán kógun ja ibikíbi láti protect ilẹ̀ Yorùbá. So wọ́n mọ̀ pé Ilé Ifẹ̀ yẹn kò nítumọ̀. Ibi tí agbára ilẹ̀ Yorùbá wà náà ní Ọ̀yọ́, táwọn bá ti lè gba Ọ̀yọ́. Ṣùgbọ́n nígbà tí àwọn irúnmọlẹ̀ tó jẹ́ pé ìran tí Ọlọ́run dá wa, àwa fúnra wa la mọ̀ iyì ara wa, la mọ̀ agbára àwọn irúnmọlẹ̀ wa, wọ́n destroy Ọ̀yọ́ ní tòótọ́. Ṣùgbọ́n gbogbo la mọ̀ pé ibi tá a mọ̀ sí Ọ̀yọ́ lónìí, òun kọ́ ni Ọ̀yọ́ àkọ́kọ́. Wọ́n dọ̀yọ́ mi sílẹ̀. Ká ní pé wọn ò tún gbé Ọ̀yọ́ dìde ni, àbí pé wọ́n kàn rí wọn kọ́ńkà pátápátá níbẹ̀ yẹn, ibi tí Fúlàní bá tún ti gba agbára ilẹ̀ Yorùbá nìyẹn. Kẹ́ lè mọ̀ báwọn ará bí wọ́n ṣe ń operate. Láti ìgbà àwọn bàbá wa ti wá ṣẹ́gun wọn létí 40 tá ń sọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ yìí o, wọn ò tí ì dúró. Ọ̀tọ̀ ní kán jagun,
ọ̀tọ̀ ní kán lo ọgbọ́n àti ète o. Ọgbọ́n àti ète wo wá ní Fúlàní ń lò láti ìgbà yìí títí di òní? Òun náà ni pé wọ́n ti farabalẹ̀, wọ́n ti stọ́dì wa, wọ́n ti mọ irú ìran tí ìran Yorùbá ń jẹ́. A kì í ní àkíyèsí, ẹnu wa ò kì í tètè kò, a dẹ̀ ti máa ń gbàgbé nǹkan. Wọ́n dẹ̀ mọ̀ wípé àti kọ́ńkà wa ó máa gba àsìkò. Planning ni. Wọ́n dẹ̀ ti ń ṣe bọ̀ successfully. Wọ́n ti ń ṣe bọ̀ successfully. Tẹ́ bá wà wò lónìí, Fúlàní pọ̀ ní àárín wa débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ọ̀rọ̀ àti ìṣe wọn lẹ́kàn fi lè fura pé ó dà pé Fúlàní ni ọ̀gbẹ́ni, torí gbogbo tó mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n mọ̀, wọ́n gbédè wa, wọ́n jorúkọ wa, ilé wa náà bí wọn sí tán dàgbà sí. Ṣùgbọ́n ẹ máa rí àwọn ọ̀rọ̀ tí ọmọ àlè tó jẹ́ pé ẹnu ọmọ àlè nírú ẹ̀ ti lè máa jáde lè máa fi fura pé ó dà pé Fúlàní ni ọ̀gbẹ́ni. Wọ́n ti fẹ́ wa lọ́kọ, wọ́n ti fẹ́ wa níyàwó, wọ́n sòpọ̀ ní àárín wa tán ti darapọ̀ gidi gan. Ibi tí wọ́n ti ń dilute gbogbo nǹkan pè ní ọ̀nà Yorùbá nìyẹn. Wọ́n ti ń sáwọ̀ wá ní àárín ní gbogbo ọ̀nà. Tẹ́ ẹ bá wo gbogbo láti Ìlọrin wá, gbogbo Òkè Ògùn yẹn, gbogbo èmi ni Ṣakí, Ìgàngán, Ìbàràpá méjèèjì, Ìgbòho, Làlátẹ̀, Igbóọrà, gbogbo àwọn dé gbogbo Ẹdẹ, Ìlọrin, Òṣogbo tá ń sọ yìí. Ẹlòmíì báyìí wàá rò pé ọmọ Yorùbá ni 100%, tí ìtẹ̀ ṣe pé bóyá 50, bóyá 5, pé Yorùbá Fúlàní agbédè tó gbọ́, òun náà jorúkọ ẹ. Ṣùgbọ́n wà tọ́lẹ̀ ti jẹ́ pé orúkọ mùsùlùmí kéèyàn máa jẹ́ Muhammed Yusuf, wàá rò pé Yorùbá náà ni tó bá ti ń sọ Yorùbá lẹ́nu, torí pé ìta ti sọnù ti pọ̀ jù, ọ̀rọ̀ bòmí nìyẹn. So òun ni mo fẹ́ pe àkíyèsí wa sí wípé gbogbo ẹni tó bá ń wo àwọn show táwọn MS Baba máa ń ṣe tá sọ pé ẹ kàn tako ẹ̀sìn ní, ẹ kàn tako ẹ̀sìn ní, kì í ṣe pé tako ẹ̀sìn, a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Eléyìí ni ká kọ́kọ́ dìmú wípé ìyàtọ̀ wà láàrin kéèyàn máa ṣe ẹ̀sìn àti kéèyàn máa ṣe ẹ̀sìn. Ẹ̀sìn ni ẹni tó rò pé òun ṣẹ̀sìn gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀-o-jíire tó ń bú àti ìrandíran babalá bàbá ẹ̀, ó ń fira ẹ̀ṣẹ̀ sìn ara tiẹ̀ gangan tí ó mọ̀, ó ń fi ìran ẹ̀ ó fi ń ṣe ẹ̀sìn àti gbogbo ẹbí ẹ̀ pátápátá ló fi ń ṣe ẹ̀sìn. Ohun tí èmi ń dìmú nínú nǹkan tí wọ́n ń sọ ni pé tó bá tiẹ̀ máa ṣe ẹ̀sìn, jẹ́ kí ìjẹ́ ọmọ Yorùbá ẹ̀ come first. Ọ̀pọ̀lọpọ̀ ogun tá kà sílẹ̀ yìí, gbogbo àwọn bàbá wa tán jà, wọ́n ṣẹ̀sìn Islam náà. Tẹ́ bá tún wá wo bá ṣe mú ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá nísìn sí bí àwọn bàbá ńlá wa ṣe mú nígbà yẹn, ẹ rí pé ó yàtọ̀. Ìjẹ́ Yorùbá ni àkọ́kọ́ lọ́dọ̀ àwọn bàbá ńlá bàbá wa. Àwọn mọ̀ pé ọ̀tọ̀ ni kí mo jẹ́ Yorùbá, kí n jẹ́ Mùsùlùmí. Ọ̀tọ̀ ni pé ká sọ pé Fúlàní, a máa wá gbà fún Fúlàní gẹ́gẹ́ bí olórí nítorí pé àjọ ń ṣe ẹ̀sìn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìjẹ́ Yorùbá must come first. Ìgbà yẹn ni ẹnu fi gbọ́dọ̀ kó ìṣọ̀kan, ó ṣe pàtàkì. A sì máa padà sórí àwọn eléyìí torí mo ní ìpele méjì ni ọ̀rọ̀ yìí máa dálé lórí. Ìpele kejì nítorí ọjọ́ ń lọ, òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn. Òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé rí, a gbọ́dọ̀ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Mo yìí sọ síwájú program show táwọn olówó Èkó máa ń ṣe àtàwọn MS Baba. Bó ní kálukú ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n ń tako ẹ̀sìn. Wọ́n ń tako ẹ̀sìn ni. Àwa kan rí nírí pé èmi á sọ tinú tèmi bó ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́ pé wọ́n tako yẹn ó dùn mọ́ mi. Pé wọ́n tako, wọ́n ń tú àwọn àṣírí jáde, ó dùn mọ́ mi dáadáa ní pàápàá. Kí nìdí? Oníṣẹ̀ṣe lèmi. Wọ́n ò dẹ̀ bí mi sínú ẹ̀. 35 years ago, fúnra ara mi ni mo ní láyé mi ò ní ṣe ẹ̀sìn
kìrìsìtẹ́nì mọ́. Èmi náà jáde, Germany ni mo ń gbé nígbà tí mo ń sọ yìí. Mo ti sọ̀rọ̀ yìí dáadáa láìmọye ìgbà lórí àwọn ètò rẹpẹtẹ sẹ́yìn, torí ọ̀nà tèmi gbà jáde tí mo sọ pé mi ò ṣe ẹ̀sìn hallelujah yìí mọ́, ó tó nǹkan tá a lè fi ṣètò láàyè ọ̀tọ̀, mi ò lè máa repeat yẹn bíbáyìí. Bọ́n tí mo ń try láti sọ ni wípé bí wọ́n ṣe wá bí mi sínú ẹ̀ yẹn, tí mo dàgbà sínú ẹ̀, tí ọmọ ọdún 4 mo wà tí bàbá tó bí mi tó ti kú, ìyá mi ló tọ́ mi dàgbà, adẹ̀jẹ́ 4. Mo nífẹ̀ẹ́ ìyá mi tí ó jẹ́ pé mo nífẹ̀ẹ́ ìyá mi kọ́nà bá mi foríjì ìyá yẹn bí tó bá wà lónìí. Mi ò èèyàn kan tí mo bẹ̀rù ní ayé, torí mo jẹ́ ọmọ líle ní kékeré gidi gan tààrà, kò tí ẹsẹ̀ tó mọ̀ pé màá dàgbà láyé níbi tí mo jọmọ líle dé. Kò dẹ̀ sí nǹkan tí mo jọmọ líle sí náà ju pé mo hate ìyàn jẹ. Ìjà oníjà ni máa ń jà kiri, mi ò kí ń gbà, kò sẹ́ni ọ̀hún, kò sí kó gbé mọ́ dání máa kojú ẹ níwọ̀n ìgbà tí mo rí pé ó fẹ́ yàn jẹ ni. So nígbà tí mo wá pinnu pé mi ò lè ṣe ẹ̀sìn Christianity mọ́, ìṣòro kan ni mo wá ní. Òun náà nìyá mi tó jẹ́ olóyè nínú church, tí mi ò dẹ̀ mọ̀ nǹkan kan pa ìṣẹ̀ṣe. Mo kàn gbọ́ pé babaláwo òrìṣà, mi ò mọ̀ nǹkan kan pẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo wá máa lọ sí Nàìjíríà for the first time, lẹ́yìn ìgbà tí mo ti make up mind mi pé mi ò ṣe ẹ̀sìn mọ́, mo wá ẹ̀rù ń bà mí torí pé mo ti ready láti sọ fún ìyá mi pé èmi ò ṣe ẹ̀sìn Kristẹni mọ́ o. Kí ló dé ń bà mí lẹ́rù? Bí mo ṣe nífẹ̀ẹ́ ìyá mi tó, mi ò nífẹ̀ẹ́ nǹkan tí ìyá mi á sọ pé a gbọ́dọ̀ gbọ́, o gbọ́dọ̀ o fẹ́ ṣe kí ni, kí ló irọ́. So ìyẹn ń bà mí lẹ́rù. Mo dẹ̀ mọ̀ pé kò sí ohunkóhun tí ìyá mi lè sọ, ìṣẹ̀ṣe yẹn ni máa ṣe, nítorí pé máa feel so stupid kí n ti mọ ohun tí mo mọ̀, ohun tí mo rí, ohun tí mo gbọ́ ní Germany, tí mo fi make up mind mi pé enough, mi ò bá wọn ṣẹ̀sìn mọ́. Kí n tún wá sọ pé nítorí pé ìyá mi ní pé mi ò gbọ́dọ̀. Tí máa ní ìyá mi, ìyá bàbá, ìyá bàbá ńkọ́ níbi táwọn wà, ṣé inú tí wọ́n máa dùn pé lẹ́yìn ìgbà tí mo ti mọ̀ mo tún sì ń ṣe ẹ̀sìn. Ká má fọ̀rọ̀ gùn ṣá, kí n má lọ digress. Mo dé Nàìjíríà, mo pè ìyá yẹn jókòó, inú mi dẹ̀ dùn, irú ìyá tó lọ́n fún mi. Nígbà mo ní èmi ò ṣẹ̀sìn mọ́ nǹkan, ìyá mi ò sọ pé a gbọ́dọ̀, ṣe ló béèrè pé kí nìdí. Bó ṣe béèrè pé kí nìdí báyìí, inú mi ti dùn. Nígbà tí mo jẹ́ ní mi ò ṣẹ̀sìn, ìyá mi ní ṣe mùsùlùmí Islam ló wá fẹ́ ṣe, mo ní Islam kẹ̀, mo ní rọ́ o. Ṣe bí ẹ̀sìn mi wà, ṣe bí ẹ̀sìn àbáláyé ni tàwọn baba ńlá baba wa, ìyẹn lèmi fẹ́ ṣe o. Ìyá mi ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ ti ìlú òyìnbó dé lẹ́yìn ọdún mélòó ló wá ní o ṣe ẹ̀sìn Christianity mọ́. Kí nìdí o, kí lórí? Inú mi dùn bí ìyá mi ṣe béèrè, mo wá ṣe àlàyé. Nígbà mo ṣàlàyé tán, ìyá mi ní wow. Ìyá mi ní pẹ̀lú gbogbo àlàyé tó ṣe sílẹ̀ yìí, àfi kó ń súre fún ẹ, kó ń dẹ̀ wíṣẹ́ ní lọ, kó ń dẹ̀ tiẹ̀ lẹ́yìn pé ohun tó fẹ́ ṣe, torí pé kò sí ohun tẹ́nì kankan lè sọ mọ́ pẹ̀lú gbogbo àlàyé tó ṣe sílẹ̀. Ni mo fi dùn. Àtìgbà yẹn ṣá ni mo ti rìn ní ìlànà ìṣẹ̀ṣe, ọpẹ́ dẹ̀ ní fọ́lọ́ lónìí. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ tí mo ń try láti fàyọ gbà ni wípé ojú méjì làwọn yẹn fi ń wo ìkànnì àti àwọn ètò tẹ́ máa ń ṣe. Àwọn kan ní wọ́n ń tako ẹ̀sìn ni àbí wọ́n bú Islam àti Christianity. Àwọn kan ní kò rí bẹ́ẹ̀. Èyíkéyìí tó wù kó jẹ́ lọ́dọ̀ tèmi, tẹ́ bá náà tako náà ni bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ta náà máa bú bàbá ńlá bàbá ẹ̀ tínú ẹ̀ máa dùn. Bí mo ṣe wà nínú ẹ̀sìn Christianity tó, kí n tó sọ pé mi ò ṣe mọ́ yẹn, ó lè máa sọ̀rọ̀ Ògún Ọ̀rúnmìlà kankan kó máa bú wọn tí adẹ ti mọ̀ nínú ìtàn pé bàbá ńlá bàbá wa ni wọ́n, kínú mi dùn náà. Kò tí ì sí nǹkan tí àwọn ẹlẹ́sìn yóò ti sọ tàbí kan ti ṣe tán nípa ẹ̀sìn àwọn bàbá ńlá bàbá wa. So táwọn kan bá wá dìde nísìnyí tí kì í tiẹ̀ wá ṣe pé wọ́n ń bú, wọ́n ń fa àwọn nǹkan yọ nínú ìwé, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi mọ̀ kankan pa Islam,
mi ò rìn nínú ẹ̀rí, ṣùgbọ́n tipẹ́tipẹ́ ni mo ti mọ̀ wípé ẹ̀sìn tí ó bá bí Maitaseni, tí n bá ní Maitaseni, ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ bá tí ìwọ bí 45 sí 50 years of age, ẹ lè má mọ àwọn tó ń jẹ́ Maitaseni. Àwọn tó bá ti ń wọ bí 45 sí 50 sókè lọ náà lè mọ, àbí sísàlẹ̀ ẹ̀dẹ́lẹ́ máa pé náà lè mọ àwọn tó ń jẹ́ Maitaseni. Àwọn náà dàbí Boko Haram tó ní, àwọn náà kọ́kọ́ wá pa wá rẹpẹtẹ ní Nàìjíríà ní early and mid 80s. wọ́n pera wọn ní Maitaseni nígbà ayé Buhari, tí Buhari jẹ́ olórí ilẹ̀ wa ní 83 sí 85 làwọn Maitaseni. Àwọn kọ́kọ́ ni àwọn tán kọ́kọ́ jáde bí jihadist tán pa wá ní Nàìjíríà ńgbà yẹn. Lẹ́yìn àwọn Maitaseni tipẹ́tipẹ́ lè ti mọ̀ pé ẹ̀sìn tó bá bírú àwọn yẹn tó bí Boko Haram, ISWAP, Fulani herdsmen, El Kazaki, àwọn kan wọ́n ní Lakaru àbí Lakarawu ọ̀wọ̀ tẹ́bà tán tó jáde nísìn, tó Buhari fúnra rẹ̀, Rufai, Al-Suna, Al-Sayaf, Al-Shabab, Jamal Islamiyya, Daesh, ICC, Hezbollah Gorilla, lọ bẹ́ẹ̀. Bí ẹ̀sìn ṣe pọ̀ tó láyé, tí ẹ̀sìn kan bá bí irú àwọn ọmọ báyìí, tipẹ́tipẹ́ lè ti mọ̀ pé ó yẹ kán tàn ìmọ́lẹ̀ dáadáa sí irú ẹ̀sìn bẹ́ẹ̀, ká wo kí ló ń ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́. Ṣùgbọ́n èmi ò mọ kankan pa ẹ̀sìn, mi ò dẹ́ iṣẹ́ ní tí mo lè ever sọ pé mo fẹ́ lọ gbé Quran àbí mo fẹ́ lọ gbé Bible láti gbà mo ti kúrò nínú ẹ̀ pé mo fẹ́ lọ ka. In fact, the easiest way to lose me tí mi àti ẹ bá ní conversation ni pé kò kàn sọ pé Quran sọ pé àbí Bíbélì sọ pé, ní ẹsẹ̀kẹsẹ̀ báyìí brain mi ti switch off, mo lè wà pẹ̀lú ẹ̀, mi ò gbọ́n kankan mọ́. Ṣùgbọ́n ìwọ sọ pé Ifá sọ pé gbogbo rárá mi máa dìde ní gbogbo etí mi mo fẹ́ gbọ́. Ṣùgbọ́n ọpẹ́ wa ní fọ́lọ́run pé ìkànnì mo kàn dẹ̀ ń gbóríṣiríṣi jàgídíjàgan, kógun jàlú, ogun bádìrú, pátápupa, boko sùn, wọ́n ní kan pa wọ́n, kan gé wọn lórí, kan wá pé really wọ́n ti ń sọ pé èèyàn gbọ́dọ̀ tán mọ́lẹ̀ sí kíni, but mi ò kíà nítorí pé mo ti mọ̀ pé ó ní bó ṣe jẹ́ pẹ̀lú ẹ̀, nítorí gbogbo wàhálà oríṣiríṣi tá ń rí káàkiri ayé tó ń ṣẹlẹ̀ àti nílùú wa lásán yẹ ká mọ̀. So mo sọ pé èmi o, ohun tó ń ṣe ojú tẹ́nibọ̀dì bá fi wò kò mátà, nítorí pé inú ìwé wọn náà ti ń ka jáde. And now nígbà tí wọ́n bá wá sọ lọ tán sọ́bọ̀, táwọn kan wá pè tí wọ́n máa wá argue, torí ń tọ́pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ni pé àwọn kan wà tán kan fọwọ́ lẹ́nu tán ń gbọ́ gbogbo argument. Ìgbà mìíràn tẹ́yìn náà bá wọn fà á, tẹ́yìn kan bá wọn fà á, it is not really about them, but àwọn kan wà tán wò tán dẹ̀ sì máa wò tán máa make up mind wọn, torí àwọn máa wá láti defend tí ò ṣe defend, because wọ́n ti ka kíni jáde black and white ni, ẹni wọn tú dáadáa àti a máa wò pé most of the time ó yẹ ká settle ilé once and for all lónìí. Wọ́n ní Allah kì í ṣọlọ́run, ẹ lọ́lọ́run ni. Okay, fine. Èdè yẹn èdè àwa ọmọ káàrọ̀ oòjíire ni, wọ́n ti ń sọ lórí ìkànnì tipẹ́tipẹ́. Ṣùgbọ́n nígbà tí ẹ bá wá argue, tẹ́ máa lọ mú ẹ̀rí, àwọn ms bàbá àtàkàn bí ọlọ́ba ti gbìyànjú tí wọ́n ní ẹ̀rí dà, tẹ́ máa lọ mẹ́rin wá ní Kùránì. Kò sí nǹkan tó fẹ́ bí èmi sọ tí wàá sọ pé ẹ̀rí inú Kùránì ló wà, bá ló ṣe máa mú ẹ̀rí inú Kùránì láti support Kùránì. Ǹjẹ́ ò fẹ́ gbọ́, jẹ́ ká wà logical in our thinking. But téèyàn bá lọ argue lórí nǹkan kan tó jẹ́ pé side kan ló mọ ọmọ the other side, argument in fact ó kàn máa look stupid nígbà mi ni. Nígbà tá a wà ní year 1 ní yunifásitì Òṣàtọ́lá, ó ní módù kan tí a ṣe, wọ́n pe módù yẹn ní critical academic writing. Wọ́n á ní ká kọ argumentative essay
lórí nǹkan kan topic kan fún àpẹẹrẹ kan sọ pé bóyá mọ́tò Mercedes ó dáa ju Toyota lọ àbí Toyota dáa ju Mercedes lọ tí lecturer láti sọ fún wa pé ìwọ tí o bá fẹ́ gba máàkì tó high tó dẹ̀ fẹ́ jẹ́ kí a mọ̀ pé èèyàn torí ẹ̀ pé ni ẹ́ nínú argument àti submission ẹ̀ tó bá sọ pé Toyota dáa ju Mercedes lọ ni ìwọ fẹ́ argue lórí kàn ní mọ̀ nípa Mercedes nìkan Toyota nìkan o gbọ́dọ̀ mọ̀ everything nípa Mercedes náà argument ẹ tó lè nítumọ̀ kó tó lè máa argue pé Toyota dáa ju Mercedes lọ o fẹ́ argue pé Toyota dáa ju Mercedes lọ gbogbo mọ́tò tó ti lò rí láyé Toyota ni o lo Mercedes rí báwo argument ẹ ṣe fẹ́ nítumọ̀ so tó bá mọ̀ everything nípa Mercedes gbẹ̀yìn wàá máa argue tó bá ti ń argue gbogbo nǹkan láyé ló ní negative ló ní positive side ẹ̀ wàá lè máa sọ pé okay ọ̀dọ̀ Mercedes náà nítorí ìdí báyìí ọ̀dọ̀ téèyàn bá jókòó sínú ẹ̀ ó ní comfort wà ńbẹ̀ then power steering ẹ̀ ó ní di much space kó tó lè ṣe u-turn unlike Toyota but nítorí ìdí wà tún counter láti kàn jẹ́ kán mọ̀ pé Toyota ni wọ́n dìbò fún bọ́ ó mọ kankan pa Mercedes àbí ìwọ gan ó mọ kankan pa Toyota Mercedes nìkan ló lórí ó dẹ̀ argue pé ó dájú Toyota lọ kí ló mọ̀ pa Toyota bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn wá wọ́n pé òkè ẹ wá argue nísìnyí pé Allah náà lọ́lọ́run ó dẹ̀ mọ̀ nǹkan kan nípa Ọlọ́run look níbi tí mo jókòó sí ohun tèmi mọ̀ tó dá mi lójú kò sí mùsùlùmí tó mọ̀ Ọlọ́run tó máa wá argue pé Allah náà ni Ọlọ́run kò mọ̀ Ọlọ́run ni nǹkan méjì ni tó bá mọ̀ Ọlọ́run ìsídà kó máa ṣẹbọ kó máa ṣẹ̀sìn Islam tàbí kẹ̀ kó yọ àdá kó máa bá ẹnikẹ́ni tó bá pe Allah ní Ọlọ́run kó máa bájà àwọn gan ló yẹ kán máa bá ẹni tó bá pe Allah ní Ọlọ́run ló yẹ kán máa bájà but gbogbo argument wọn torí pé wọn ò mọ̀ nǹkan kan nípa other side torí pé ó yẹ kó mọ̀ wípé olórí ẹlẹ́bọ ní Yorùbá ń pè ní Ọlọ́run Elédùmarè olórí ẹlẹ́bọ òun ni Ọlọ́run Elédùmarè so gẹ́gẹ́ bí ẹ̀sìn yẹn dẹ̀ ṣe tako ẹbọ tó òtún ni wọ́n máa sọ pé Allah òun náà lọ́lọ́run Elédùmarè láyéláyé kò possible torí babaláwo ò ní dáfádáfá kó sọ̀rọ̀ lọ títí kó wá sọ wípé nǹkan tó máa sọ ni pé adéfá fún Òṣàtọ́lá wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó máa ṣe adáfá fún Olówó Èkó wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó máa ṣe adáfá fún Àkànbí Ọlọ́ba wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó máa ṣe adáfá fún MS Bàbá wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó so gbogbo nǹkan pa ẹni tí a pè ní Ọlọ́run Elédùmarè ẹbọ ni o mọ̀ nǹkan kan nípa Ọlọ́run Elédùmarè o mọ̀ nǹkan kan pa afá o mọ̀ nǹkan kan pa àṣẹṣe ó dẹ̀ kájú pé òun náà ni mo sọ pé tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ìsídà kó má ṣe èsì yẹn mọ́ kó má ṣe bọ́ tàbí kẹ̀ kí wọ́n gan máa bẹni tó bá pé Allah ni Ọlọ́run kó má bàjá fúdí èyí lè ṣe máa ń kọrin wípé Allah lẹ mọ̀ ẹ ò mọ̀ Ọlọ́run 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 Lárúbáwá ló ní Allah Yorùbá ló lọ Ọlọ́run Allah lẹ mọ̀ ẹ ò mọ̀ Ọlọ́run Allah bóyá kẹ́ bá wa ránṣẹ́ sí ìpínlẹ̀ ọ̀rọ̀ Òrìṣàlékan Benilé àti 100 kan fi ata àti epo àti iyọ̀ sí kó doni tí táwọn Fúlàní máa jó sí 2025 you know so nǹkan pọ̀ tó yẹ ká máa sọ it is such a shame wípé à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá ń sọ̀rọ̀ nípa lásìkò tá a wà yìí ẹ fẹ́ gbé ṣàríà wa ẹ takò ẹ̀sìn mi ni o ẹ ṣàríà tún ni o ní o kàn lè imagine Sultan of Sokoto kí irú no nǹkan ti ṣe àwọn ọmọ káàrọ̀ oòjíire o to be honest torí pé àwọn ó yẹ ká mọ̀ gbogbo ẹni tó bá nífura ó yẹ ká mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn wọ́n dẹ̀ ti ń desperate gan nísìn
láti lè speed up nǹkan tí wọ́n ti ní lọ́kàn láti ṣe. Nǹkan kan ti trigger ẹ̀, wọ́n ti desperate. Ẹ rí i pé wọ́n kọ́kọ́ gbé bill kan tí wọ́n ní pé kàn push it through láti pass ní house bóyá bí 4-5 months ago tó fail pé kan sọ gbogbo northern àti southern Nigeria di Sharia state. Ó fail. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀dí tó fi fail. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ pé ta ló tiẹ̀ máa lè sọ pé òun fẹ́ lọ push irú bill bẹ́ẹ̀ láti push it through pé a secular state like Nigeria ṣe rò kó lè pass. Kò pẹ́ lẹ́yìn ẹ̀ la gbọ́ pé wọ́n fẹ́ ṣe Sharia ní Ọ̀yọ́. Shortly before that la mọ̀ àṣírí tó tú lórí Gbádégẹṣin tán fẹ́ fi jẹ Aláàfin of Ọ̀yọ́ táṣírí tú tí Ṣèyí Mákindé fi gbé gbèsè tó gbé kó tó tẹ̀lé wọ́n sọ pé wọ́n tún fẹ́ gbé gba Èkìtì. So ó yẹ ká ti rí pé wọ́n desperate. Ó yẹ ká mọ̀ pé ó ní tó ń lọ kó tó múrú Sultan of Sokoto láti jáde láti sọ̀rọ̀. Such a clueless, shameless land grabber